kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 16 oṣù kẹta ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí igun ti Nigeria Labour Congress àti ẹgbẹ́ àwọn oníléeṣẹ́ aládàáni CPP ti pariwo síta lórí bí epo bẹntiróòlù ṣe ń fojoojúmọ́ gbówó lórí. Wọ́n ní àdójúkọ ńlá ló jẹ́ fún àwọn ọlọ́jà àti nínú ilé. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní kí ìjọba àpapọ̀ san owó àjẹmọ́nú tó yẹ fún àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí nítorí ọ̀wọ́n gógó epo. Ẹgbẹ́ CPP yìí pè fún ìfàyàrán káwọn ọlọ́jà sì gbárùkù ti ìgbésẹ̀ ìjọba láti mú àdínkù bá owó epo. Ẹgbẹ́ òṣèlú ADC ti ń fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí APC lórí bí nǹkan ṣe tún gbówó lórí lásìkò yìí. Ó ní kò sí àní-àní àwọn ọmọ Nàìjíríà ń jìyà púpọ̀ lábẹ́ ìṣàkóso APC. Ó ti dájú báyìí pé àwọn ilé-iṣẹ́ tó ń pọn ọtí lórílẹ̀‐èdè yìí yóò fi owó kún owó ọtí. Àjọ SERAP ti pe ààrẹ Tinubu láti ṣèwádìí bílíọ̀nù 6 ó dín díẹ̀ náírà tí iléeṣẹ́ NNPC fi yí orúkọ padà sí NNPCL. Àjọ NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú bàbá ẹni ọdún 74. Oògùn olóró oníkílógíráàmù 11 ni wọ́n ká mọ́ ọ lọ́wọ́. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó kù díẹ̀ káàtó pẹ̀lú bí àwọn kan ṣe ń bu ẹnu àtẹ́ lu àwọn ìgbésẹ̀ ààrẹ Tinubu pẹ̀lú bí ààrẹ àti aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu yóò ṣe máa ṣe àbẹ̀wò sí ilẹ̀ United Kingdom fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún 37 sẹ́yìn. Ẹgbẹ́ òṣèlú APGA ti sọ̀rọ̀ ó ní Àbáribè kọ̀wé finú ẹgbẹ́ náà sílẹ̀ ni kì í ṣe pé àwọn lé kúrò nínú ẹgbẹ́. Àjọ tó ń ṣàmójútó ìgbòkègbodò ọkọ̀ òfurufú ìyẹn NCAA ti pe iléeṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace láti wá ṣàlàyé ohun tó ṣe adínàgbà òkú fún ọkọ̀ òfurufú rẹ̀ tó ń gbéra láti ìlú London sí ìlú Àbújá. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham gbá ọ̀mì pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool nígbà tí Man U tẹ̀síwájú lẹ́yìn tó jáwé olúborí nínú ìdíje English Premier League. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.